báwo là á ṣe é ṣarí ẹni Yorùbá ṣe é ṣarí ẹni táì fi rí ẹlẹ́dàá ẹni dè mọ́lẹ̀. Ohun tí Yorùbá máa ń sábà lò ẹyọ kan náà ní jẹ́ mú kan nù kíní ìkó orí. Kíní tó wà lọ́wọ́ mi ni Yorùbá ń pè ní òkè ẹ̀rọ. Òkè ẹ̀rọ ni Yorùbá máa ń pè é. Kí ni wọ́n ń pè lókè ẹ̀rọ? Ìyẹn ni owó ẹyọ tí ò lójú. Tó bá ti rí pé owó ẹyọ dé lóòótọ́, ṣùgbọ́n tó bá ti wẹ̀ yẹn yìí, wọ́n rí i pé kò sí hò ń bẹ̀. Àìsí hò ń bẹ̀ yìí ni wọ́n fi ń pè lówó ẹyọ tí ò lójú. Ojú owó ẹyọ rèé, ṣùgbọ́n kò lójú lẹ́yìn. Òun nìkan náà lọ nílò. Ó fẹ́ yọ ọ̀kan ẹlẹ̀ báyìí. Tó bá ti fẹ́ yọ ọ̀kan ẹlẹ̀, kí ló wá tó kù tó fi sí? Ọmọ atare kan ṣoṣo. Ọmọ atare kan ṣoṣo dondo báyìí ló nílò. Tó ti rọ́ ọmọ atare kan ṣoṣo. Ọmọ atare kan ṣoṣo ló nílò. Ó yá fi lélẹ̀ báyìí. Ǹjọ́ wàá ṣe rèé. Kọ́kọ́ pa ọmọ atare yẹn pẹ́pẹ́pẹ́ kó má bàa fò dànù. Tó ti rí bí mo ṣe ṣe. Ìwọ wá mú òkàn ẹ̀rọ tí ò lójú yìí. Ó yá pa òun náà pẹ́pẹ́pẹ́. Ṣé o ti rí bí mo ṣe ń ṣe? Òkàn ẹ̀rọ yìí pa pẹ́pẹ́pẹ́. Wọ́n wọ́ọ̀rì tó kàn ẹ̀rọ bá fò dànù díẹ̀ ń bẹ̀ ń tiẹ̀ kò ṣe nǹkan kan. Ìwọ pa pẹ́pẹ́pẹ́. Òkàn ẹ̀rọ yìí pẹ́pẹ́pẹ́. Kó wá lo òkàn ẹ̀rọ yìí kó kúná. Ìwọ lókàn ẹ̀rọ yìí. Wọ́n kánjú. Wọ́n rí pé Yorùbá náà máa ń sọ pé òròjú ò ṣoògùn. Wọ́n bá ti rẹ́ni tó bá ti rojú kó mọ́ délé ológun. Torí òròjú ò ṣoògùn. Tó bá ti lọ tó bá ti kúná, ó bá parí. Bí mo ṣe ń sọ ọlọ́run pa àǹfààní lẹ̀ lè jẹ́. Wọ́n ní pọ̀ dúró káyó fi ọgbọ́n ṣe tó wù wọ́n o. Wò ó, ọṣẹ kan rèé tó wà nílẹ̀ yìí. Ọṣẹ àánú ni. 20,000 naira péré ni. Ọṣẹ ajẹ́gùn náà wà 20,000 naira. Wọ́n dúró káyó fi ọṣẹ nǹkan tó wù wọ́n. Ọṣẹ bátù sẹ́dà náà wà tó lè rà nílé iṣẹ́ ìdánwò fún bàbá Fingers. Ọṣẹ bátù sẹ́dà kan wà 50,000 naira ni. Ìkan wà tó jẹ́ 70,000 naira. Bàbá wọn kan wá ń bẹ. Bàbá ọṣẹ bátù sẹ́dà kan ń bẹ 200,000 lóhun. Oní Yorùbá máa ń kì ní arápá nìka òkòkò nìka wọ́n nìka àjàkáyé ọlọ́fìn asán ọmọ ọlọ́fìn. Aníyè gèdè nìkan. Gbogbo wọn dáríjọ wọn láwọn ó pa Ifá ní ha òun. Ẹ ò ní fi yòókù pamọ́. 200,000 naira oníṣẹ́ òun. Tó o bá fẹ́, ìwọ pè mí sí nọ́mbà yìí 09065636184. Tó o bá fẹ́ wá lè ṣe wa, ìwọ máa bọ̀ wá sí ìlú Ọ̀kínì. Ìlú Ọ̀kínì la wà lóṣogbo. Tó bá ti dé first junction àkọ́kọ́, sọ fáwọn ọlọ́kadà tó wà bẹ́ẹ̀ nílé iṣẹ́ wọ́n fẹ́ máa bá Fingers lọ́nà lóṣogbo. Tó bá ti dé ilé iṣẹ́ wọ́n fẹ́ máa bá Fingers. Tó bá ti dé junction àkọ́kọ́ yẹn, ìwọ pè wá. Tàbí kó gbọ́kadà kan nílé iṣẹ́ wọ́n fẹ́ máa bá Fingers lọ́nà bí mo ṣe sọ. Tàbí tó bá wá fẹ́ wá fúnra rẹ ni ó ṣe é rìn. Tó bá lókunra láti ṣe bẹ́ẹ̀. Yẹn lọ́wọ́ mọ rí signboard wa níwájú àwọn tí wọ́n ń ta fúrúùtù ta nǹkan kan bẹ̀ yẹn àwọn Haúsá tó wà ń bẹ̀ opposite wọn báyìí. Wọ́n ti rọ́nà ọ̀nílérúkú kan bẹ̀ máa tọ̀ nílérúkú yẹn bọ̀ wá ní signpost wá bẹ̀. Ilé iṣẹ́ ìdọ̀fẹ́ bàbá Fingers ló máa gbé ọdẹ. Sọ́ọ́rí kìíní wàá sí gbẹ́rẹ́ kan sórí. Ìjógùn tó bá wá kù nínú gbogbo ìjógùn tó wà ńlẹ̀ yìí, èyí tó bá kù dá sẹ́nu lẹ́ẹ̀kan ṣoṣo kó fomi lò ó. Tó bá ti fomi lò tán, fi yòókù lẹ̀ fọ́lọ́run. Ayé ò ní ríràwọ̀ rẹ mú so.